wúńdíá tó ṣẹ̀ṣẹ̀ jí máà tí ì ronú ọkọ, iṣẹ́ ni ó kọ́kọ́ mójútó. Ọkọ a máa kọ́ni, iṣẹ́ ẹni ni kì í tìpọ̀n. Akọ tí ń lérí pòun ó dòkun, àtọkùnrin tí ń lérí pòun ó dọ̀sà, ẹnu lásán ni púpọ̀ ní, wọn ò lóhùn mìíràn. Bọ́rọ̀ bá rújú tán a kù ọ́ kùwà rẹ, ọkùnrin ìwòyí kan ò ṣe fẹ̀mí tì. Bọ́kùnrin bá ń dá bí ẹdun báyìí, bó sì ń rọ̀ bí òwe lójú rẹ, pàlàpálá lẹran tí ń fún ọ yìí, kì í ṣẹran tí ò ní lẹ́yìn. Lóòótọ́ kì í ṣe gbogbo ọkùnrin ló bàjẹ́, bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo akọni ò níwà rere. Àwọn tó bàjẹ́ nínú wọn ló pàpọ̀ jù. Ṣàṣà akọ ló lè fábo tí ò lè dá nǹkan ṣe. Kò sọ́kùnrin tó fẹ́ fẹ́ni tí kò lè dátọ̀. Bó o bá fara ṣiṣẹ́ láàárọ̀ rẹ, bó bá dọjọ́ ọ̀sán kò ní di wàhálà. Thank you.